tó mo tún kí wa o gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere ẹ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas tí gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà. Ìlú Ìbàdàn náà mo sì tún wà o lónìí kò wá síbi méjì tí mo wà ibi tó ṣe pé ó lápẹẹrẹ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe ṣe àdéhùn tí mo sì ṣe ìlérí mo ti wá ṣe ìlàkàkà nígbà mo wá níbí ní nǹkan bí oṣù méjì sẹ́yìn pẹ̀lú ìlàkàkà mi mo ti wá ẹni tó yẹ kí n wá kàn mo ti wá kàn mo ti wá ẹni pàtàkì kankan ní ìlú Ìbàdàn ẹ tó ṣe pé òun náà lájọ máa tàkúrọ̀sọ lónìí nípa akọni pàtàkì ní ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà èmi pẹ̀lú ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà náà lájọ wà ní ibí o ẹ rí ibi tá a sin Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà sí náà la wà yìí èmi àti ojúlówó ọmọ Ààrẹ Látòsà iná ẹ̀ la sì wà ní ojú orí Ààrẹ Látòsà bàbá wa ìbá wa kí àwọn aráalé kẹ́sì dákọ yín fún wọn. ọpẹ́ ní fọ́lọ́run ọba èwo ni ọba ọ̀kan ṣoṣo ọba ọ̀gá àgbà ọba tó jẹ́ pé bí bẹ́ẹ̀ máa bẹ tọ́lọ́run ni má bẹ má tọ́lọ́run ni wíwá ẹ̀dá tọ́lọ́run ni má tún wà má ẹ̀dá tọ́lọ́run ni ọba tó jẹ́ pé òun ló dá bàbá wa Muhammadu Ọbádòkè Aṣubiarọ Ààrẹ Látòsà. oògùn ọ̀fẹ́ o. orúkọ tèmi ó ń jẹ́ Alhaji Abdulhamid Aṣubiarọ Ààrẹ Látòsà. tó ẹni tí mò ń gbà lálejò náà lẹ ti gbókọ wọn o ọmọ Aṣubiarọ òbú òkè díẹ̀ so bàbá yìí ni ẹ bá kí oríkì bàbá yín kó lè mọ̀ yìí pé ọmọ tó kọ bàbá jẹ́ nìyí. èwo ni bàbá wa kí oríkì ẹ kì í jọkàn yìí lè gbàgbé bẹ́ẹ̀ sì omi sì jáde lójú yín lọ́dún náà ń gbẹ̀ wá bá mi. orúkọ mi ni Abdulhamid Aṣubiarọ Ààrẹ Látòsà bàbá ni wọ́n ń pè ní ọmọ àpòǹjúwọ̀n ọmọ ìsọ̀ǹgbé ará àtàmọ̀kàn àkútó bímọ mẹ́fà lóòjọ́ bàbá ní bá a ṣe láyà tó la ṣe bímọ àmọ́ panṣágà àbíyí kan bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò mú bàbá ní bí ọ̀bà bá wọn jà àkọ́kọ́ yẹn lọ bí ẹdẹ akùsà tàbí ìwò oníjà ó gbàgbé òun làjà sùn lọ pàṣílẹ pàṣọnà pàṣídìí ọ̀gẹ̀dẹ̀ pàṣídìí òròǹbó Aṣubiarọ bàbá àkókò orin ààrẹ òfogbo òdùdàgbẹ̀láyà ààrẹ ni wọ́n ń bú lẹ́yìn tí ń gbọ́ wájú àbẹ̀tí ìlú kára bí ajere onínú fùfù ti bi léèrè ọ̀ràn ẹgbẹ̀rún ọdún ààrẹ ni wọ́n ń pè ní ọkùnrin gbọ̀n bí ọkọ ọdẹ àdáfòrú sọkùnrin bàbá orí kọ́lé ewé orí lòun ò sùn bẹ̀ orí ọ̀dẹ̀dẹ̀ mọ̀ bírímù orí lòun ò sùn bẹ̀ èmi ò mọ̀ pé òkè mẹ́sì lórí òsùn ni ìbá mú mi ẹṣin ìbá rè fitúlẹ̀ ẹbẹ̀ ṣe fèrè amúkúwu ni amúkúwu wọn kú jagunjagun ará Ìbàdàn afa àbámẹ́sìn lẹ́sẹ̀ bàbá Sàǹsì. ṣé ń gbọ́ o ìwọlé ẹ̀tọ́ ọjọ́ mọ́lé ọlá koríki ilé bàbá rẹ̀. afa àbámẹ́sìn lẹ́sẹ̀ bàbá Sàǹsì ẹ̀sìn jẹ́kú àbámi pẹ́kẹ́pẹ́kẹ́ àbámáyé mímọ́. mo kí mágàjí mi o mágàjí akéré Alhaji Masud Gbọ́lágadé akéré. jẹ́sìn Aṣubiarọ ọmọ jẹ́kú lọ ẹja fílẹ̀ báyìí. tó ilé ẹ̀ lẹ ti gbọ́n oríkì bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Muhammadu Ọbádòkè Látòsà ìní wọ́n ti kì fún wa Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá kejìlá Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò tó ṣe pé òun ló fi ara gba ẹ̀tù kẹ́yìn lásìkò ogun ìní Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà tá a bá ń béèrè ọmọ ìlú wo gan ni Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà bàbá wa. ẹ ṣeun gan ni bàbá wa. ẹ bá wa gbóhùn sókè. bàbá wa Látòsà bàbá wa Ọ̀yátòsà. Ọ̀yátòsà. Ọ̀yátòsà ni. bó ló ṣe wá di Látòsà. aṣọ àmẹnu lù. ọmọ ìlú wo ni wọ́n ká kó wá láti bẹ̀rù. bàbá wa Ọ̀yátòsà wọ́n jẹ́ ọmọ ìlú Ìlọrà. ìlú Ìlọrà. ilé Ológùdú Òjé. ilé Ògùdú Òjé. ìlú Ìlọrà. mo ti débẹ̀ náà mo ti débẹ̀. tó bàbá wa ìgbà tẹ́ fẹ́ sọ̀rọ̀ Ọ̀yátòsà
bó ló ṣe wá di Látòòṣà d'Íbàdàn. ọpẹ́ ní fọ́lọ́run ọba tí gbogbo àwa ọmọ bàbá tí a bá ń ro ìtàn tó rọ̀ mọ́ ìgbésí ayé bàbá a máa ń dúpẹ́ fọ́lọ́run ọba ni fún irú ẹ̀dá tọ́lọ́ ní kí gbogbo owó tara rẹ̀ jáde. Bàbá jẹ́ ẹnìkan tí ojú ọmọ pọ́n Ààrẹ Látòòṣà níbẹ̀rẹ̀ ayé wọn. Ojú ọmọ tí mo ló pọ́n wọn kì í ṣe pé wọn ò rọ́mọ bí kọ́ o, ṣùgbọ́n Ọlọ́run fi àbíkú ṣe wọ́n lẹ́ṣọ̀ọ́ tó fi jẹ́ wípé gbogbo ọmọ tó jáde látara wọn tó bá ti délé ayé Ọlọ́run tún máa ṣẹ́wọ́ sí wọn pé kí wọ́n máa bọ̀ padà sọ́dọ̀ ọ̀hún. Ìgbà tí bàbá wa rí gbogbo nǹkan yìí wọ́n wá wò pé a gbọ́dọ̀ dákẹ́ àwọn gbọ́dọ̀ fi ọkàn kún èjì láti ṣèwádìí wípé kí gan-an ni àwọn lè ṣe sí i. Onífá wọn ìyẹn ló wá dífá fún wọn. Ìtàn sọ fún wa wípé orúkọ ẹnìyẹn ń jẹ́ Gbàlàsán. Lẹ́yìn ló wá sọ fún wa wípé wọn àti ìdàrẹ́ ń gbà náà èyí ló wá sọ fún wa pé Ọ̀yátòòṣà nǹkan méjì ló ṣe tó bá fẹ́ kọ́ ọmọ rẹ ọmọ dúró. Kí náà ni nǹkan àkọ́kọ́? Ó ní ó lọ wọ ẹ̀sìn fọpáfọsẹ̀. Islam kọ́hún. Wọ́n ní ẹ̀sìn bàbá wa sọ pé ẹ̀sìn Ìmàlè wọ́n ní bẹ́ẹ̀ ni. Ó ní ẹlẹ́ẹ̀kejì ni pé ìlà tó kọ sí ẹ̀kẹ́ rẹ ìyẹn ni gọ̀m̀bọ́ bàmú ó di ìlà ikú. Nǹkan méjì náà tó ṣẹnu ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbẹ́bọ bẹ́ẹ̀ ni kò gbé tutù. Bàbá wa ní ìwọ ló lọ gba ẹ̀sìn fọpáfọsẹ̀ èmi kọ́. Eléyìí náà ni kò burú tó o bá ti fẹ́ lọ́mọ láyé. Bàbá wa ní káwọn ṣe ẹ̀dánwò. Bàbá wa lọ gba ẹ̀sìn yìí. Lẹ́yìn ìgbà tí bàbá gba ẹ̀sìn yìí àwọn ọmọ tí bàbá bẹ̀rẹ̀ sí bí gbà náà Ọlọ́run wa ní kí àwọn ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ sí máa dúró. Ọpẹ́ ní fọ́lọ́run ọba dé ní. Ẹ̀yin ará ilé. Ní ìgbà tí wọ́n wá gba ẹ̀sìn yẹn ni wọ́n wá yí orúkọ wọn yẹn padà. Wọ́n wá ní ìgbà tí wọ́n wá gba ẹ̀sìn tán wọ́n wá ní pé ó kó owó ọmọ ẹja wọn pé ṣébẹ̀ lẹ́nìkan ló mú ẹ̀sìn yìí wọ ilé ayé kí ló kọ́ tọ̀ wọ́n ní Muhammadu ní ọ̀bùrú ajé kì í máa jẹ́ Muhammadu. Orúkọ rẹ̀ Ọ̀yá òkè ẹ̀fẹ̀ kan jẹ́ ká òun wá yìí sí Ọlátòòṣà bàbá wa fi jẹ́ Muhammadu Ọbádòkè Látòòṣà. tó èyí tẹ́ ẹsẹ̀ ń darapọ̀ mọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹni tí mò ń gbà lálejò àbí tí ń gbà mí lálejò lójú orí baba ńlá wọn ní ìlú Ìbàdàn ní agbègbè Bódìjà níbi tá à ń pè ní Ààrẹ Avenue níbi tá a ṣí Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà dì sí. ẹ jẹ́ sọ kinní kan fún wọn o a kì í sin àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò sílé ẹ̀yìn odi ìlú la máa ń sin àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò sí àìsìn wọn sínú ilé àìsìn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá nígbà jọ̀hún àìsìn wọn sínú ilé gbogbo bí tá a wà ẹ̀yìn odi oríkò Ìbàdàn ní jẹ́ nígbà náà tó sì jẹ́ oríkò Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà. ẹni tí mo wá ń gbà lálejò ni Alhaji Ahmed Asubiaro Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń ṣe ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà ilẹ̀ Ìbàdàn ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá lápapọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. èyí tí mo fẹ́ ká tó wá mọ̀ ní wípé Aláàfin Ọ̀yọ́ nìkan ṣoṣo ilé máa ń fi èèyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó sì ní olórí gbogbo ẹ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Báṣọ̀run Ọ̀yọ́ ńlọ lórí gbogbo ogun ilẹ̀ Yorùbá pátápátá Ààrẹ Ọ̀nà Kakanfò wá ní olórí ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ó sì ní akíkanjú àti jagunjagun òun ló lórí gbogbo tí bá ń pè ní ẹ̀ṣọ́ pátápátá. Bàbá wa tá a bá ń béèrè àwọn ará tá a bá ń béèrè bàbá wa bàbá yín gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá lónìí bó ló ṣe rí lára yín tá a bá pè yín ní ọmọ Ààrẹ Látòòṣà bó ní ṣe ń rí ṣé orúkọ náà jẹ́ ìwúrí fún yín láti jẹ́ àbí orúkọ tó yẹ pé ìtìjú ni. ọpẹ́ ní fọ́lọ́run ọba ní gbogbo ìgbà tí mo bá
ń yẹ orúkọ mi wò tí mò ń rí pé ààrẹ ń àpíà níbẹ̀. ààrẹ ń fojú hàn bẹ́ẹ̀. ààrẹ fojú hàn bẹ́ẹ̀ ṣeun atọ́kùn. mo máa ń rí wípé nínú gbogbo oore tí ẹ̀dá máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba, oore wípé mo fẹ́ tara ẹnìkan jáde wá sílé ayé, bó bá ṣe wọ Ọlọ́run ọba ní máa pè gbogbo ẹ̀. àwọn olóyìnbó sọ wípé design, bó ṣe wọ Ọlọ́run ló máa ń design ẹ̀. tí mo wá rí i pé Ọlọ́run ṣe design ọ̀rọ̀ mi nìyí, ó wá máa ń mú mi dúpẹ́ f'Ọlọ́run ọba púpọ̀ púpọ̀. torí pé kí ni èmi máa ń sọ wípé nílẹ̀ Yorùbá yìí orúkọ bàbá yìí kì í ṣe orúkọ téèyàn máa ń dá táwọn èèyàn wà máa gbó sókè pé ayẹyẹ ta ní jẹ́ bẹ́ẹ̀ náà kò rí bẹ́ẹ̀. èyí ò lásán ọ̀pẹ ní f'Ọlọ́run. tàbá ń béèrè a ti mọ̀ pé ìlú Ìlọra láti bí Ọ̀yátòòṣà tọ́ọ̀pá wá di Látòòṣà Ààrẹ Ọ̀nà Kakanfò. bóun ni bàbá kí ló tiẹ̀ fọ́ ṣokùnfà tí Ààrẹ Látòòṣà fi délùú Ìbàdàn gan-an. ẹ ṣeun. ní ìgbàanì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé bàbá, a kọ pé. bá mi sún sẹ́gbẹ̀ẹ́ báyìí díẹ̀ kára ló lè rí wa ẹ sún mọ́ bí díẹ̀ ó ti dá a báwọn. ní ìbẹ̀rẹ̀ ìgbésí ayé bàbá, a kọ pé dá ẹmu ni bàbá. a kọ pé dẹ́mu bẹ́ẹ̀ni ní Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà. bẹ́ẹ̀ni a kọ pé dá ẹmu ni bàbá, ṣùgbọ́n palm wine kọ́ la ń pè lóyìnbó. palm wine tapa. ṣùgbọ́n nínú ẹ̀jẹ̀ wọn, ẹ̀jẹ̀ ọlá ń bẹ lára wọn, ẹ̀jẹ̀ ọba ń bẹ lára wọn. torí pé kíni ìdílé ọba ní ìyá tí wọ́n tara rẹ̀ jáde. ìdílé ọba ìlú wo lèyún? ọba Ọ̀yọ́. ìdílé ọba Ọ̀yọ́ ni ìyá bàbá wa Látòòṣà. náà ìgbà tí ó wá ṣẹlẹ̀ pé níjọ́ kan nínú àwọn ẹ̀ṣọ́ Aláàfin, àwọn yẹn wọ́n wá mú àwọn èèyàn ní Ìlọra. bàbá wa gbọ́, bàbá wa ní èyí tí ṣe bó ṣe mú wọn, bó ṣe nà wọn bí kúkú bí yíyẹ wọn. ọ̀nà àyà àwọn ìránṣẹ́ àwọn kìnnìún abẹsẹ̀. ẹ̀ṣun. àti bàbá wa nà wọ́n á sọ pé Tóòṣà nítorí ṣe yìí ọmọ pé bẹ́ẹ̀ yẹn bá mú ajá lọ́wọ́ tá a bá najá, ṣé o mọ̀ pé alájà la nà ọ́. bí a bá ṣe sọ pé òkè ní kúkúrú èdè bí wọ́n ṣe fi ìlú Ìlọra sílẹ̀ wá sí Ìbàdàn ni. nígbà tí wọ́n wá dé Ìbàdàn, wọ́n wá ní ọ̀rẹ́ kan. ọ̀rẹ́ ni wá lọ́ wá sọ pé Tóòṣà ìran ẹ̀ṣọ́ ni ọ́. iṣẹ́ ẹ mú kọ́ ni iṣẹ́ rẹ. iṣẹ́ ẹ mú kọ́ ni iṣẹ́ rẹ. àwọn bàbá rẹ wọ́n máa ń jagun ni. bẹ́ẹ̀ sì ni eléyìí tó bá gbọ́fà lẹ́yìn nínú wọn òjò ló ṣe. fúndì eléyìí ìyẹn ló wá fún bàbá ní ìwúrí àtòkùn wípé kí òun gbìyànjú láti tẹ̀síwájú nípa iṣẹ́ ogun. a sì dúpẹ́ f'Ọlọ́run ọba lọ́jọ́ tèmi wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ogun jíjà nílẹ̀ kóòtù òjìire, a ní fọwọ́ rọ́ bàbá sẹ́yìn. àti pé kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ nípa ogun ńlá kan tá a sì máa sọ̀rọ̀ nípa ẹ̀ níwájú tí nílẹ̀ Yorùbá kún tó dáko ogun méjì wọ́n dáko ogun yẹn sì rí. kò sí tá a fẹ́ sọ nípa ogun yẹn tá a ní dáko bàbá. ogun wo lèyún? ogun Kírìjì. ogun Èkìtì parapọ̀. ogun ńlá. mo rántí pé ní nǹkan bíi ọ̀sẹ̀ pé oṣù tó lọ ni mo wà lọ́dọ̀ bàbá mi kábíyèsí ọba Gbádébọ̀ Ọwá Òye Òkè Ìmẹ̀sí. bàbá ṣàlàyé nípa ogun ẹ̀. àmọ́ tí bàbá wa sọ tó múnú mi dùn ní wípé dòní olónìí làwọn àti ilé Ààrẹ Látòòṣà sì jọ ní ìbáṣepọ̀ dáadáa. táwọn bá ti ń ṣe ìrántí ogun Kírìjì ni o àbí Fábùnmi Òkè Ìmẹ̀sí, àwọn ò lè má ránṣẹ́ pé èèyàn láti ilé Ààrẹ, kódà wọ́n fi gbogbo àwọn àwòrán hàn mí. kò ṣeé ṣe láìmọ̀, kò sí bí wọ́n ṣe fẹ́ dá sọ̀rọ̀ nípa ogun Kírìjì
tí wọ́n ní dákọ̀ Ààrẹ Látòsà. Ẹ ṣeun. tó ẹ̀yin ará ilé tẹ̀ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ìtàn Yorùbá náà lẹ́wà pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas tí gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà pẹ̀lú àti sí ìkànnì YouTube ìtàn Yorùbá ẹ lọ darapọ̀ mọ́ mi níbẹ̀ ìkànnì YouTube ìtàn Yorùbá torí gbà tá a bá bẹ̀rẹ̀ ìtàn Ààrẹ Látòsà ní kúnkún tó ṣe pé yóò gbà wá lọ́pọ̀lọpọ̀ ọjọ́ orí ìkànnì YouTube láti sọ ìtàn Yorùbá náà lẹ́ẹ̀fi wá o ẹ lọ darapọ̀ mọ́ mi lórí YouTube ìtàn Yorùbá ẹ tí mo wá ń gbà tí ń gbà mí lálejò torí pé ojú orí Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà gangan ni a wà àwọn náà ni Alhaji Ahmed Ààrẹ Asúbíaró ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ẹ wá já béèrè bàbá wa ẹni tó ṣe pé akọ̀pẹ́ dẹ́mu ni tí ò ní gá tí ò ní go tó ṣe yí pé ogun lè ń dé lọ́ba dé Ìbàdàn bóò ló ṣe wá di jagunjagun lẹ́yìn ìmọ̀ràn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀ṣọ́ ni ọ́ bóò ló ṣe bẹ̀rẹ̀. Ẹ ṣeun. Ó ti wà nínú ètò Ọlọ́run torí ìtàfimọ̀ kó ti wà nínú ètò Ọlọ́run ní ìtàn tó sọ fún wa nígbà tí bàbá dira ogun fún ogun Kírìjì Aláàfin ránṣẹ́ sí pé Ààrẹ Látòsà ó yẹ ṣe wá dáwọ́ ogun ìdúró má sì gbìn ó wà ń sọ fún Aláàfin ìgbàanì pé torí ogun ni Ọlọ́run ṣe dá òun torí ogun Ọlọ́run ṣe dá òun fúdìí eléyìí ó ti wà nínú ètò Ọlọ́run nípa ètò ayé bàbá yìí bàbá tá a wá dúró ní ojú orórì rẹ̀ bàbá tó wà nínú ilé tó yí ó wọlé sùn sí bíbá yìí tí wọ́n gbé wọn bù sí bíbá yìí ó ti wà nínú ètò Ọlọ́run pípé ogun l'Ọlọ́run sì ṣẹ̀dá wọn ó dẹ̀ yí Ọlọ́run tó dá ayé tó dọ̀run. pẹ̀lú ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń gbọ́ wa ọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ni à ń sọ lórí ètò pẹ̀lú Alhaji Ahmed Ààrẹ ọ̀kan pàtàkì tó jẹ́ ojúlówó ẹ̀jẹ̀ Ààrẹ Látòsà tilẹ̀ Ìbàdàn tẹ́sí mọ ìtàn bàbá púpọ̀ bákan náà mo dúpẹ́ o lọ́wọ́ Alhaji Teslim Ààrẹ ní UK tó ń ṣe ọ̀kan pàtàkì lára ọmọ Ààrẹ Látòsà bàbá yìí ò lè má pè mí gbogbo ìgbà pàápàá nígbà tá a wá síbí tí mo fi gbogbo agbègbè ibi tí a sin Ààrẹ Látòsà sí hàn wọ́n pé ipò tí bí ìwà kò bójúmu o ó yẹ ká sọ di bí àtúnṣe àti bí ìgbafẹ́ ìdírè o tí Alhaji Ahmed náà fi kàn sí mi tí mo sì ní pẹ̀lú ògo Ọlọ́run nígbà tá a ti bẹ̀rẹ̀ sí ní fi hàn ní ojú táyé á tó jọ padà wá sí ojú orí Ààrẹ láti jọ ní ìfọ̀rọ̀wérọ̀ Alhaji Ahmed mo rò yí pé tá a bá ní ká wò ó nìsín Ààrẹ Látòsà ti jáde láyé láti ọdún 1885 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ sí ojú orí. bẹ́ẹ̀ni. ọjọ́ kọkànlá oṣù kẹjọ August 11, 1885. tá a bá sì sísè á rí i pé ó ti lé lọ́gọ́rùn-ún ọdún dáadáa. 123 years ago. 100 ọdún mẹ́tàléní ọgọ́fà ilẹ̀ Ààrẹ Látòsà ti jáde láyé. ká wá wò ó ẹ̀yin ọmọ Ààrẹ ẹkù ńlé ẹkù ńta ẹ gbajúmọ̀ ẹ lóko ó yẹ ká ti túbí ìṣe dáadáa ó yẹ ká ti túbí ìṣe sẹ́rù náà ti ẹ̀bà yín ni wípé ọlọ́mọ mọ̀járí kò ṣe dáadáa pẹ̀lú bí ó ṣe sí ààbò kankan àti bá a ṣe túbí yìí ṣe ojú ó ní baba ńlá wa tó ṣe pọ̀ gbajúmọ̀ tó pé baba ńlá wa ní nílùú Ìbàdàn baba ńlá wa ní nílẹ̀ Yorùbá torí pé ẹni tó jà fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá àtògo ilẹ̀ Yorùbá ni. ẹ ṣeun olóòtú tí ẹ rí i pé nígbà tá a sọ pé bàbá kú ní August 11, 1885 bí tàn sì sọ fún wa à ń rí 100 ọdún 20 ọdún àti 3 tí bàbá ti lọ ìyẹn fi túmọ̀ sí wípé àrọmọdọ́mọdọ́mọdọ́mọ bàbá lèmi. ẹ̀jẹ̀ kelo lẹ́yìn tí ẹ̀jẹ̀ já béèrè ẹ̀jẹ̀ kelo lẹ́yìn jẹ́ fún Ààrẹ. ní ìgbà tí bàbá tí Ọlọ́run sọ pé kí ọmọ bẹ̀rẹ̀ sí dúró fún wọn ẹ rí i pé a sọ níbẹ̀rẹ̀ ètò yìí pé àbíkú da bàbá láàmú. bẹ́ẹ̀ni. àkọ́kọ́ ọmọ tí ìtàn sọ fún wa pé bàbá kọ́kọ́ bí òun ló ń jẹ́ Akínọlá. Akínọlá yìí wá bí ọmọ kan ṣoṣo ìtàn sọ fún wa wípé
ẹni yẹn jẹ́ Usman Anemashaun, Sumanu Anemashaun. Sumanu Anemashaun yìí wá bí ọmọ mẹ́rin. Lára ọmọ mẹ́rin yẹn ìkan nínú wọn ló bí bàbá tó bí èmi. ló bí bàbá tó bí bàbá tiyín. ló bí bàbá tèmi. ló bí bàbá tiyín. ìyẹn fi ń túmọ̀ sí wípé mo jẹ́ ìpele kẹrin sí Ààrẹ Látòsà. ẹ̀jẹ̀ kẹrin ẹ̀jẹ̀ sí Ààrẹ Látòsà. mo jẹ́ igun àkọ́bí ọmọ Ààrẹ Látòsà tó jáde láti orí òkú Ààrẹ Látòsà, látòrí abẹ́ Ààrẹ Látòsà. igun àkọ́bí ilẹ̀ tó jẹ́ àti pé ẹni tó mojú Ògún Yorùbá ní nípa bì ní. igun àkọ́bí Ààrẹ Látòsà nírè. ọyà wa máa bọ́rọ̀ yín bọ̀ bàbá wa. kí lẹ béèrè? ipa Ààrẹ Látòsà bí wọ́n ṣe bẹ̀rẹ̀, bí wọ́n ṣe di alágbára, bí wọ́n ṣe di jagunjagun. ẹ ṣeun. now ní ìgbà tí bàbá ìwà dé Ìbàdàn, Ọlọ́run ti ṣètò rẹ̀ sílẹ̀. Gbogbo Ìbàdàn yìí nígbà náà igbó wọ́n máa ń pè gbogbo àgbáríjọpọ̀ Ìbàdàn, màá rántí orúkọ tó fi máa ń pè wọ́n ní igbó ẹ̀rọ̀mìlẹ́tì. ṣé Igbó-Ìpara? Igbó-Ìpara ìṣùn. Ìgbà tí bàbá wa dé wọ́n á rò pé ṣé alágbára sì ń wọ yìí, ibo ló fẹ́ jókòó sí? Wọ́n wá ní kò síbi tó fẹ́ jókòó sí ju igbó tó wà ní Òkè Àgbò lọ. Òkè Àgbò. Òkè Àgbò. Òkè Àgbò. ìdí nìyẹn tí a bá ń lọ, ìgbà yẹn Òkè Àgbò ló ń jẹ́, ṣùgbọ́n gbà tí Ààrẹ wá lọ tẹ̀dó síbẹ̀ tó lọ́n sọ pé ibẹ̀ ni ó jókòó sí, wọ́n fi wá yí padà sí Òkè Ààrẹ. ló fi wá gbé ibi tá à ń pè lókè Ààrẹ nìbàdàn lónìí. ibi tí tábà ti ń gun Òkè Ààrẹ lọ lápá ọ̀tún á rí ilé Àgbò yẹn ń bẹ̀. àwọn bàbá wa wọ́n sọ fún wa wípé bàbá àwọn wọ́n bá ilé Àgbò ń bẹ̀ ni. wọ́n bá ilé ń bẹ̀ ni. wọ́n bá ilé àwọn Àgbò níbẹ̀ ni. wọ́n sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dòní. wọ́n sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dòní. ẹ̀ka agbẹ́lòmíì ni pẹ̀lú bàbá yìí ṣe jẹ́ alágbára tó ṣe gbófo gba gbogbo ayé ó lè mọ ní rárá o. ẹ̀ka rè bàbá. àwọn bàbá wa sọ fún wa pé ilé Àgbò yẹn àbámbẹ̀ ni. ó sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ̀la. ó sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá wa wà kékèké a máa ṣeré lọ bẹ̀. pẹ̀lú bàbá yìí ṣe lágbára tó wọ́n tó fi wọ́n lẹ̀ ń bẹ̀ náà. wọ́n wà ń bẹ̀. àwọn alábàáṣe bàbá wa ni wọ́n. wọ́n bá bàbá ṣe àwọn ọmọ náà, àwọn bàbá tó bá wa náà ń bá wọn ṣe. kódà gan nínú wọn gan wọ́n tún fẹ́ra wọn. torí a rí nínú wọn tó jẹ́ pé àwọn ọmọ wọn jẹ́ ìyàwó fún àwọn bàbá mi. a lè dúpẹ́ fọlọ́run ọba lẹ́nìí pé gbogbo nǹkan ni tí wọ́n fi sílẹ̀ àwọn ẹ̀gbọ́n mi àtèmi náà gbogbo wa ń ṣe dáadáa ni. láti wá máa bọ̀rọ̀ lọ, ní ìgbà tí bàbá dé Ìbàdàn, ọpẹ́ ni fọlọ́run ọba, àwọn bàbá ti wà ní Ìbàdàn kí bàbá náà tó dé Ìbàdàn. wọ́n dẹ̀ jọ wà ní Ìbàdàn, wọ́n dẹ̀ jọ ń gbégbèsè ayé rọrùn. lára wọn ni àwọn bàbá wa Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun, ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjàkadì. lára wọn ni bàbá wa Ìbíkúnlé alágbàlá jáyàjáyà. bàbá kú ẹjọ́. Ìbíkúnlé àgbàlá Ìbíkúnlé ó jókòó bàbá ẹlòmíì lọ. lára wọn ni bàbá wa Balógun Akéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà náà ìbáṣepọ̀ wà tó jẹ́ wípé gbogbo wọn ti sọra wọn di ìbátan yẹn wọ́n sì ń bá ìrìn àjò yẹn bọ̀ títí tí àwa ẹ̀fẹ̀ gbọ́njú bá wọn, torí pé kí ni gbogbo wọn múra wọn gẹ́gẹ́ bí ẹbí ẹyọ kan ṣoṣo nígbà náà. now ní ìgbà tí bàbá tí wọ́n dé Ìbàdàn, wọ́n bẹ̀rẹ̀ láti ológun kéékèèké tó fẹ́ di pé àwọn náà wá di olórí ìlú. ọpẹ́ ní fọlọ́run ọba. tó
gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ sì ń wò mí ketekete káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ojú orí ààrẹ Látòsà la wà yìí pẹ̀lú ògo Ọlọ́run ń sì fi ojú orí ààrẹ Látòsà tó hàn wá àti gbogbo àwọn agbègbè ibi tí a wà yìí pátápátá. ẹ tí mò ń gbà lálejò náà ní ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ààrẹ Látòsà ilẹ̀ Ìbàdàn Alhaji Ahmed Asubiaro ààrẹ Látòsà. Alhaji Ahmed kí n má bàa gbàgbé ẹni tó gbé mi dé ibí àti ẹni tó tún mú mi padà wá a rí wípé mo sì ń tẹnu mọ́ ipò tí ojú orí ààrẹ Látòsà wà yìí ọ̀dà. gẹ́gẹ́ báyìí ti mọ ìlú Ìbàdàn a ní ààtò a sì ní ètò púpọ̀ mo ti fi ojú orí Balógun Ìbíkúnlé hàn gbogbo ayé a rí bá a ṣe ṣe bẹ̀ tó bojú rí tó sì bu ẹwà kún inú ilé náà. kí lẹ̀ yẹn bí àti àwọn torí ẹ̀pọ̀ ńlé ẹ láwọn èèyàn rẹpẹtẹ lamẹ́ríkà ẹ ní London ẹ ní Australia ẹ ní ẹ̀pọ̀ Nàìjíríà àwọn ọlọ́lá ń bẹ́nu yín torí pé mi ò ní àní pariwo fún torí tẹ́lẹ̀ mò ń pè ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ mo wá rí pé èmi gan bíi pé mò ń ṣe àṣìṣe ni ẹ̀yin ẹbí yìí gangan tí ẹ máa sọ pé bílíọ̀nù kan wọ́n fẹ́ ná ń bì ẹ jù bẹ́ẹ̀ lọ. mo fẹ́ kẹ́ ẹ pé gbogbo àwọn ẹbí ààrẹ Látòsà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kẹ́ ẹ sì fi òǹkẹ́ ẹ̀rọ yín sí ẹnìkan kọ́kọ́ ní ọ̀bà yín sí ẹ̀yin ọmọ ààrẹ náà ni Alhaji Teslim náà ń gbọ́ mi báyìí lórílẹ̀‐èdè ní UK torí ipò tí bí ìwọ ọ̀dà. ẹ ṣeun gan ni gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín èmi kéré gan-an nílé mo kéré gan-an nílé ṣùgbọ́n tí a bá wá sọ pé mo kéré nílé ẹ̀dá ò mọ ẹni tí Ọlọ́run fẹ́ rán. gbogbo ìgbà tí èmi náà bá ń ronú bí ẹni ó máa ń jẹ́ nǹkan ìdùnnú kọ́lọ́mọ bá wà nínú jẹ́ torí pé kí ni ibi báyìí nígboro Ìbàdàn ó yẹ kó jẹ́ ibi ààyè ìgbafẹ́ àtààyè Monument Park ibi tí àwọn èèyàn máa lọ síbẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ torí pé kí ni àkọ́kọ́ mo fẹ́ fi àsìkò yìí kí bàbá mi wo ni bàbá mi Ọlálékan Àlàbí torí pé kí ni ìdí tó jẹ́ kí n lu bàbá ẹ̀ lọ́gọ̀ọ́ ẹnu ni pé kára ó lé o. kára ó lé bàbá. ìdí tó jẹ́ kí n lu wọn lọ́gọ̀ọ́ ẹnu ni wípé ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn àwọn ni wọ́n tún wá fi ọwọ́ kan ibi báyìí tí wọ́n tún já lọ́dà ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe yìí lágbára Ọlọ́run gbogbo nǹkan ní wọn kò ní bàjẹ́. bàbá ló tó wá báyìí kò pé tó ṣe pẹ́yìn ọmọ ààrẹ lẹ́tún kún bíi gbogbo àwọn aráalé náà ń gbọ́ wa wọ́n ń gbọ́ wa. irọ́ ò dáa torí ìgbésí ayé bàbá kò sọ fún wa wípé ká máa mómù ká máa fi dúdú pe funfun fún di eléyàwó ọmọ àti fi dúdú pe funfun ṣùgbọ́n nígbà tó wá rí báyìí lágbára Ọlọ́run àwọn aṣíwájú mi wọn ò fi ṣe ilé ìran mi ṣùgbọ́n lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà pẹ̀lú ìkúnlọ́wọ́ Ọlọ́run gbogbo ibi báyìí yóò dùn mójú rí tí gbogbo ayé náà mọ̀ pé àwọn ọmọ ààrẹ ìdànsákì Ọlọ́run ti wà pẹ̀lú wọn. tá a bá wo ilẹ̀ yìí a rí i pé ṣé kò tó éèkà kàbí kò ju éèkà ilẹ̀ kan lọ ní ilẹ̀ ibi tí a sin ààrẹ tí ó gbẹ náà ni màá sì fi hàn àwọn ará adé kó tó pé àtàtàdé a sì wọnú ilé ń lọ fi ojú orí ààrẹ Látòsà màá tó lọ fi hàn wá gan pẹ̀lú nígbà bá wọnú ilé. gbogbo ohun tí ń bẹ rí báyìí ká sọ pé Yorùbá plọ̀tì bíi plọ̀tì méjì sáré ilẹ̀ yìí bíi sáré ilẹ̀ méjì ni. ojú ẹ lè ju sáré méjì lọ ojú méjì lọ eléyìí yóò tó éèkà kan. ṣé pé yóò tó éèkà kan. yóò tó éèkà kan o ní ilẹ̀ yìí níbi tẹ́ fi ilẹ̀ fún ojú orí ààrẹ eléyìí tí ó bá tó éèkà kan tán díẹ̀ ní ọ̀yà kù. a jẹ́ pé ibi tí bàbá sùn o. tó ẹ̀yin tá ẹ̀ ń wò mí nílé Alhaji Ahmed ààrẹ ẹ bá mi fi òǹkà ẹ̀rọ yín ẹ bá mi fi síta ẹ bá mi fi òǹkà ẹ̀rọ yín síta fún àwọn tó ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí o ẹ̀gbọ́n mi Lánìyàn Saheed Adémọ́lá àwọn aṣọ́bodè nu wọ́n ti darapọ̀ mọ́ wa bákan náà ni ìyá mi Ọlábísí Abbas
ní Man City kọ́ ọ̀tún ìyálòde ọmọ ilẹ̀ Ìbàdàn. Bákan náà ni Mọ́gàjí Abíọ́dún Olúgbòde àwọn náà ń bẹ ní UK lọ́wọ́ báyìí. Mọ́gàjí Olúgbòde ilẹ̀ Ìbàdàn. Mọ́gàjí Akéré àwọn náà sì wà pẹ̀lú wa. Wọ́n ti tẹ àtẹ̀ránṣẹ́. Ẹ bá mi fi òǹkà ẹ̀rọ yín ta fún gbogbo àwọn ọmọ Ààrẹ Látòsà tí wọ́n ń gbọ́ wa torí pé lẹ́yìn òní yìí nígbà tí n bá fi bẹ̀rẹ̀ tààrẹ Látòsà tá a bá fi parí ẹ̀ ká fún wa hàn gbogbo ayé ní pé tó wọ́n ti tú bí ìṣe o wọ́n ti sọ di bí ìgbafẹ́ bí bẹ́ẹ̀ kọ́ èébú èmi olùkọ́ àgbà èébú lọ́wọ́ kù tí mo wá máa bú yín torí pé ẹ kù lé nínú ìran tó lówó nígbà tí Ààrẹ Látòsà gan ń bẹ láyé àkọọ́lẹ̀ wà pé kò sẹ́ni tó ní owó Ààrẹ Látòsà ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní ọlá rẹ̀ bí ọlá rẹ̀ èèyàn àti ẹrú àti jagunjagun àti ẹbí àtẹ̀ntà Ààrẹ Látòsà ń bọ́ lójúmọ́ wọn náà lé ní 40,000 tí èsè àwáwí ìwádìí ìjìnlẹ̀ mu ẹlòmíì ọmọ náà sẹ́nìkan ṣe lè máa bọ́ èèyàn 40,000 ọmọ báwọn èèyàn ṣe lu ọlá rí gbà wọn lọ́dà tí ọba yọ owó Dangote ó gba àwọn èèyàn tí Dangote iléeṣẹ́ àwọn èèyàn tí ń bá ṣiṣẹ́ lónìí ni wọ́n fọ́ ní yòǹkà wọn ọmọ pàwọn kan ti lọ ọlá tó dúró tí wọ́n lọ ẹ bá ń fi òkè ẹ̀rọ yìí táwọn èèyàn ó pè yín sí káàkiri àgbáyé ẹ bá mi fi síta bàbá wa. òǹkà ẹ̀rọ mi òun ni +234 70 55 180 719 lẹ́ẹ̀kan sí. ẹ tó bá ń tún pè lẹ́ẹ̀kan sí. +234 70 55 180 719 fún àwọn tí wọ́n wà lẹ́yìn odi nu. bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ wípé àwọn tí a wà ní Nàìjíríà 070 55 180 719. ẹ ṣé gan-an. bákan náà mo sì kí Olúmídé Akínlóye wọ́n ń wò wá lọ́wọ́ láti orílẹ̀-èdè Australia bàbá mo ti ń pe nọ́mbà yín láti ọjọ́ yẹn ẹ̀ gbé o wọ́n ń wò wá lọ́wọ́ láti orílẹ̀-èdè Australia ni bàbá wà lára àwọn tó ṣe yí pé wọ́n ń gbé àṣà Yorùbá ga àti kí bò ní ìtàn wọn ò ṣe ní parẹ́ iná ni bàbá wa yìí wà Olúṣẹ́gun Ọ̀rọ̀lákin mo kí àwọn náà pẹ̀lú James Balo mo kí àwọn náà pẹ̀lú mo kí ọ̀pọ̀lọpọ̀ gbà yín tẹ́ ti darapọ̀ mọ́ wa àtẹ̀yìntẹ́ tó darapọ̀ mọ́ wa bákan náà ẹ jẹ́ ká lọ sórí YouTube Ìtàn Yorùbá ká lọ darapọ̀ mọ́ mi níbẹ̀ YouTube Ìtàn Yorùbá ni ẹ fi tẹ̀ lórí YouTube ká lọ darapọ̀ mọ́ mi níbẹ̀ torí pé ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìtàn Ààrẹ Látòsà ní tààràtààrà torí pé a fẹ́ kó ṣe pé nǹkan tó ṣe wípé yóò máa jẹ́ àjogúnbá tí ó sì máa wà bẹ́ẹ̀ lọ kánrin kése òkèrò náà ni Ọlájídé Ọlálérè wọ́n ti bá wa tẹ̀wọ̀n òkèrò ni ká pe Ààrẹ Látòsà ọgbà àtàwọn fẹ́ ní ipa àbí nínú gbígbé ibi Ààrẹ Látòsà ga láti sọ níbi ìgbafẹ́ tá a kọ àwọn ìtàn tá a sì ya àwọn nǹkan sí tí ó jà á mọ bóò ní ilẹ̀ Yorùbá ṣe rí torí pé èyí bóò ní wá bá wa ṣe o àwa láàṣẹ fúnra wa àwọn ọmọ Ààrẹ Látòsà ẹkùn ńlẹ̀ ẹkùn tàbí gbòbíkíbi èyí tẹ́ bá sì ń wò náà má bá wa fi ṣọwọ́ káàkiri kí àwọn ọmọ Ààrẹ Látòsà tí wọ́n lè rí o ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ sí ní fi agbègbè ojú orí Ààrẹ Látòsà gbogbo ilẹ̀ tá a fi lẹ̀ tọ́lọ́wọ̀ sọ pé àwọn tí wọ́n ń talẹ̀ kí wọ́n tà á tó sì wà bẹ́ẹ̀ àti ojú orí Ààrẹ Látòsà ẹ̀ jẹ́ ń kó gbogbo àwọn irinṣẹ́ lẹ̀ kí wọ́n á fi hàn wá. tó o náà ni à ń wò yìí gbogbo ibi tí à ń wò yìí pátá agbègbè ibi tí a sin Ààrẹ Látòsà sí là ń wò yìí. gbogbo bíbá yìí. ìní à ń wò yìí tàbá wo lọ mò ń bọ̀ aláàjì tàbá wo lọ sí ẹ̀gbẹ́ báyìí a rí wípé gbogbo ibi tá a rí pé ilẹ̀ bíi ó fẹ̀ dáadáa ẹlẹ́gbẹ́ pé àárín méjì níbi tí mo wà yìí a rí pé ó fẹ̀ ó sì tóbi púpọ̀ láti túnṣe láti máa lò fún bí ìgbafẹ́ àti fún àwọn nǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá láti máa gbé àṣàga tó aláàjì ẹ̀ máa sọ nínú ilé. bá a ṣe ń lọ yìí tí wọ́n fẹ́ lọ fi hàn wá iná ni ojú orí Ààrẹ alájẹ dúró kí á fi àkọlé tá a kọ síbẹ̀ kó bá lè hàn kó sì lè yí àwọn èèyàn mọ̀ bàlájì. a rí wípé eléyìí ni ojú orí Ààrẹ Látòsà
àgbàkú olóko àyẹn aṣubiaru àgẹdẹgbùdù kò mú kò wálé ọkọ ṣubùnmi kò papòbọ ọkọ bèjì àjànàkú márìn ọlá eré tí inú mi kókankókan à ń dùgbò yọ ọmọ òkè ìbàdàn ààrẹ ń pè ọ ò ń bọ̀ sun ààrẹ ń pè ọ ò ń bọ̀ ọ̀ṣà ọ̀rọ̀ rẹ ò tí ì kan tó ṣà ó bá bọ̀ ọ̀ṣà kó bọ́ Bàtálá fífá bá fọre báṣubíàrú ọba fọre ńkọ ààrẹ òfógun odò jágbéláyà ó nu ọjẹ ọba ìlú ọjẹ adarí ìlú Ìbàdàn láti ọdún 1871 sí ọjọ́ 11 oṣù kẹjọ 1885. tó iná nu ẹ wá jẹ́ ká wọnú ilé ká lọ wo ní pàtó ojú orí ààrẹ Látòsà gangan. ìrìn ọlá ni bàbá wa rìn ọmọ ọlá ní rìnrìn ọlá. tó ibi tá a wí náà ni a ti dé yìí a rí níjọ́ tí mo wá tí mo fi hàn wá èyí náà wo gbogbo bí ṣe rí a rí wípé ó dàbí kòkòrò tí ń jẹ obì kòkòrò tí ń jẹ kòkó tó ṣe wípé ìta ló ṣe é rí inú ò ṣe é rí ìní ẹ wá wò ó ẹ wo bí gbogbo bí ṣe rí sọ wípé àwa náà rí i pé wọ́n pilẹ̀ kínní wọ́n fẹ́ ṣe é níbi tí ó gbà rẹwà àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n pàtì láti ọjọ́ pípẹ́ ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ní bàbá wa Lékan Àlàbí àwọn ni wọ́n bá wa ṣe kí ni o ni wọ́n bá wa tún iwájú ń ṣe tí wọ́n sì san gbogbo igbó ìta kí gbọ́ má bàa kún bojú orí ààrẹ Látòsà ìdíwárè ta fi ń pe gbogbo èèyàn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kó tó di èébú o èmi olùkọ́ àgbà kó tó wá di pé àwa máa fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wa nílé lóko la fi ń pè wá pé ẹ jẹ́ ká dìde sí i tó. ibi tí bàbá wọ ibi tí wọ́n yín bàbá sùn nílé ojú orí ààrẹ Látòsà la wà yìí. láti déédéé ọgọ́rùn-ún ogún ọdún àti mẹ́ta. ọdún mẹ́tàléní ọgọ́fà 123 years. kí ọlọ́run ọba kó bá ní túbọ̀ lékún ìkẹ́ fún wọn kọ́lọ́run ọba kó bá ní túbọ̀ yọ́nú sí wọn kọ́lọ́run ọba kó bá ní túbọ̀ foríjì wọn kọ́lọ́run ọba kó bá ní túbọ̀ jẹ́ kí ìkan wọn bàjẹ́ láéláé. àṣẹ o. àtàwọn àti gbogbo àrọ́mọdọ́mọ wọn àtàwọn àti gbogbo àwọn ìyàwó àwọn ọmọ wọn àtàwọn àti gbogbo ẹ̀jẹ̀ wọn tí wọ́n ti wọlé sùn kọ́lọ́run ọba kó bá ní yọ́nú sí wọn gbogbo àwa ọmọ wọn tá a sì kù láyé kọ́lọ́run kó máa wà pẹ̀lú wa kọ́lọ́run kó máa yọ́nú sí wa gbogbo tá à ń ṣe ti dáadáa kọ́lọ́run kó máa fi lọ́wọ́ sí i. àṣẹ o. tó gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ wa tẹ́ ẹ sì ti lè máa wò wá kedere a rí wípé èmi a máa sọ ọ́ mò ń ṣe tèmi o fún ìlàkàkà bóò ní ìtàn àti àṣà wa bóò ní ò ṣe ní parẹ́ ilé ìní o mo tún bá dé ojú orí ààrẹ Látòsà èyí náà jẹ́ wákàtí o sí fún ìlọsíwájú ìtàn Yorùbá títí ìgbà tá a tún máa pàdé lórí ètò ìtàn Yorùbá òǹkẹ̀rọ tá a fi pe èmi olùkọ́ àgbà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bẹ́ẹ̀ bá sì fẹ́ máa gba ìtàn ẹ darapọ̀ mọ́ mi lórí WhatsApp àti Telegram láti máa gba ìtàn pẹ̀lú òǹkẹ̀rọ +234 8023687432 lẹ́ẹ̀kan sí +234 8023687432 ẹ sì lè lọ darapọ̀ mọ́ mi lórí YouTube ìtàn Yorùbá níbẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ààrẹ Látòsà ilẹ̀ Ìbàdàn títí ìgbà tá a tún máa pàdé o èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń kí wa yí pé ire o.